Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Lẹ́ẹ̀kan sí òjò àánú òun ló tún dé sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé a dúpẹ́ lọ́wọ́ yín, a yìn yín lógo. A fọpẹ́ fún yín torí pé ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé. Fún ojú rere èyí tí a rí ní ọ̀dọ̀ yín. Lẹ́ẹ̀kan sí i lálẹ́ yìí, iṣẹ́ ìránṣẹ́ tuntun tún ti bẹ̀rẹ̀. Ìyẹn ni pé a fẹ́ parapọ̀ láti gbàdúrà sí ẹlẹ́dàá wa. Mo wí lórúkọ Jésù pé ìrànlọ́wọ́ Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ lónìí lórúkọ Jésù Kristi. Èmi àti ìwọ á ké pe Ọlọ́run alààyè yóò sì gbọ́, ògo rẹ̀ yóò sì farahàn. Ẹ̀rí yóò tún pọ̀ lẹ́ẹ̀kan sí i. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kì í pé ẹ kú dédé ìwòyí lẹ́ẹ̀kan sí i. Mo sì dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ní àǹfààní láti bá mi pé pọ̀ lórí ètò òjò àánú ti ọ̀sẹ̀ yìí. Mo ní àwọn announcement bíi méjì mẹ́ta kan ká sáré ṣe yẹn ká tó wọnú program yìí lọ. Àkọ́kọ́ bẹ̀ ni pé àwọn kan ń sọ awuyewuye kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ó ṣòro láti rí wa pè. Àwa náà mọ̀ pé ó rí bẹ́ẹ̀. Ní bínú ni bọ́jọ́ ṣe ń gorí ọjọ́, bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn at the same time wọ́n fẹ́ pè wá at the same time. I feel for people tó ń try láti pè wá ṣùgbọ́n tí orí ọ̀fẹ́ yẹn tí ò yọ. Ṣùgbọ́n tí bá fẹ́ sí wa nígbẹ̀rẹ̀ pàkọ́ táwọn náà bá fẹ́ pè, ẹlòmíà ló ń pè lọ́sẹ̀ mẹ́ta, mi ò rí díẹ̀ tí yẹn lè fi máa pè mí lọ́sẹ̀ mẹ́ta kó má rí mi pè. Àwọn kan ń pè mí lójoojúmọ́, bẹ́ẹ̀ ni mo sọ. Àwọn kan wà jẹ́ pé lójoojúmọ́ ayé yìí àjọ gbọ́dọ̀ gbàdúrà pọ̀, wọ́n sì pọ̀. So báwo làwọn ṣe ń ṣe tiwọn? Mo máa sọ fáwọn èèyàn pé tó bá ti di aago 7:30 láàárọ̀ òun la máa tan fóònù. Ìgbà míì wà tá a ti tan fóònù láti aago 5 ìdájí. Bóyá ó ní ìdí kan tàbí ìmíì, oníṣẹ́ kan tá a fẹ́ ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má pè wá ní táìmù yẹn. We have too much work. In fact, what we are doing, one person supposed not to do such thing. Ṣùgbọ́n àgbà pẹ́ lọ́wọ́ fún alókun láti máa ṣe. So ẹ jọ̀ọ́ 7:30 ẹ jẹ́ ká pè, tẹ́ bá pè before 7:30 mi ní dáhùn. Ìdí ẹ̀ ni pé yàtọ̀ sí pé a ní àwọn iṣẹ́ kan tá a fẹ́ ṣe, àwa náà ní ìdílé tí a jọ máa gbàdúrà pọ̀. Àwa náà ní àwọn ọmọ tá a máa fún ní ìmọ̀ràn ojoojúmọ́. Àwa náà ní ẹbí tá a máa pèsè àyè sílẹ̀ fún wọn kí wọ́n lè fún wa láàyè láti iṣẹ́ ìránṣẹ́ wa lójoojúmọ́. And if we fail in the first ministry wa ní ìdílé wa, tá a bá ti fail ní ìdílé wa, a ti fail ní gbogbo ìdílé nìyẹn, a ò lè fẹ́ fail. So Ọlọ́run á ràn yín lọ́wọ́. So tó bá ti ń di aago 7:30 yẹn, tó bá ti ń lọ bí aago 5, ẹ̀yin náà wò ẹ tó ti ń sọ̀rọ̀ láti aago 7:30, tó bá ti di aago 5 ó yẹ kó rẹ̀ tí ò bá rẹ̀ gan-an a jẹ́ pé ó ní nǹkan míì tó ń lò nìyẹn. So mo rọ̀ wá. Then ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá èyí tẹ́ bá wà ní àwọn countries jẹ́ pé àjọ share nearly the same time zone, bí àwọn tó wà ní Germany, àwọn tó wà ní UK, àwọn tó wà ní àwọn orílẹ̀-èdè Africa generally, gbogbo difference wọ̀ ju bí 1 hour àti tàbí 2 hours lọ. So ẹ jẹ́ ká meet up 5 yẹn nírọ̀lẹ́ ká lè pè. Àwọn tó wà ní America wọ́n tún pàtó àwọn Canada, bí ẹlòmíà jí lóru gànjọ́ lọ́dọ̀ wọn lọ́hùn ló máa pè wá torí àwa náà mọ hours tí ó wà láàrin àwa méjèèjì. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọkàn sí àwọn time yẹn. Ẹnìkan ti rí mi, ó bá mi sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ní òun rí pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn mo nílò omi, èmi gan mọ̀ bẹ́ẹ̀. Ẹ tó bá súnmọ́ mi dáadáa wọ́n á mọ̀ pé bottle water la máa ń gbé kiri. Díẹ̀ ni pé we just talk too much, so ó máa affect ọ̀fun wa tá a bá mú mi. Wọ́n mú wá sọ fún ẹnìyẹn pé ẹ̀já fi omi orí program lẹ̀, tá a bá tún lọ mú mi jù báyìí àmọ́ rẹ́ lómi tàtún rí sí. So ẹ jẹ́ ká àwọn gbà pé 1 hour òun la ní lórí program yìí. Ọlọ́run á gbé wa ró láti ṣe èyí tó dáa láàrin 1 hour yẹn. Ọlọ́run á gbé wa ró, tá a bá lè ṣe tán á lọ máa rọ́ mi wá mo tó bá require ẹ̀. Another announcement ni pé tí ẹ bá rán wa létí lórí any medium, bóyá lórí Facebook, bóyá lórí WhatsApp, bóyá lórí text message, ẹ máa wà specific. Mo máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa pé àwọn béèrè ọ̀rọ̀ mi ìdáhùn. Mo rí pé ìdáhùn àwọn tó fẹ́ dá lóhùn pọ̀ gan. So nígbà tí ẹnìkan bá dẹ̀ fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa, tó bá kàn ní pastor ẹ má gbàgbé ọ̀rọ̀ tá a sọ lánàá. So I just wonder ọ̀rọ̀ wo la sọ lánàá? Tí máa wo iye àwọn tí mo bá sọ̀rọ̀ lójúmọ́, Ọlọ́run ló mọ iye ẹ̀ most times. In fact, àánú mi máa ń ṣe ìyàwó mi gan nígbà míì, nígbà tí bá pẹ́ ṣé o, ó dàbọ̀, thank you very much, God bless you. Kí má ti wọ́n pé hello, aṣọ́lẹ̀ mi tún pé ní màníà, hello mi ti wọ́n ní background. So ọ̀rọ̀ tá bá báyìí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lànà tí nǹkan tá à ń sọ. Lẹ́yìn yẹn ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹjọ́ èmi ní ẹni báyìí o,
a sọ̀rọ̀ lánàá nípa iṣẹ́ mi tí mò ń ṣe níbi báyìí síbi báyìí ayé wa so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò rí èsì ọ̀rọ̀ wọn torí pé bó ṣe ń rántí arábìnrin kan ti ẹ̀ bínú ní ìjẹ́kò lọ ìjẹta bẹ́yẹn wípé báwo mo ti máa gbà wọ́n tá a ṣe sọ lánàá mo kàn rẹ́rìn mo ní kọ́ má bínú mẹ́mórì ló fà á ẹ̀rí tẹ́ ẹ̀ bá ń lo kọ̀ǹpútà gan àwa tá à ń lo kọ̀ǹpútà lóye rẹ̀ èyí tẹ́ ẹ̀ ń kọ̀ǹpútà ó máa yé yín pé á dé stage kan kọ̀ǹpútà bẹ̀rẹ̀ sí slow down nítorí pé ẹrù ti pọ̀ jù lórí ẹ̀ so ohun tó fà á nìyẹn ẹ máa wà specific tí ẹ bá ń send message sí wa ó wù wá ká ṣe ju báyìí lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn kò rọrùn àwọn náà dẹ̀ mọ̀ a dẹ̀ try láti manage health wa ẹlò ẹ̀ bá wàásù lọ́sọ̀ọ̀sì kan tó bá ṣubú ogun ayé náà máa pè é kò dẹ̀ ṣe ogun ayé àìmánéjì àgọ́ ara ní gbogbo yẹn náà là ń kó pọ̀ mọ́ra so please help us so that we be able to do more nǹkan tí mo tún láti sọ nìyẹn ní pápá ní ọ̀sẹ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí pé ẹjọ́ Mercygate our church fellowship center tó wà ní Britain wọ́n béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè mo dẹ̀ sọ fún ẹ pé ẹ wò ó tẹ bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ kò rọrùn fún mi láti máa da yín lóhùn tẹ bá fi pè mí ẹ pé coordinator fellowship yẹn àwọn máa wà ní better position láti ṣàlàyé gbogbo nǹkan tó máa fẹ́ mọ̀ so fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè mí tó ní mi tẹ̀ ráyè dá àwọn wọ̀nyẹn lóhùn mo ní irú ìbéèrè tẹ́ mi lọ́ọ́ mi kì í ṣe mi lo ẹ̀kan target ẹ̀ sí àmúfi àsìkò rọ̀ yín pé tí ẹ bá ní anything láti béèrè nípa fellowship wa tó wà ní Britain Sister Bisi Fadeyi àwọn ni wọ́n coordinate ẹ̀ so wọ́n dẹ̀ nọ́mbà wọn fún àǹfààní àwọn tó bá fẹ́ kọ sílẹ̀ ẹ jẹ́ kí n sáré pè fún wa ká lè wọ inú program àdúrà tá a ní ká lè wọ́ lọ nọ́mbà wọn ni 07957407185 ẹ jẹ́ kí n sáré pè lẹ́ẹ̀kan sí 07957407185 Ọlọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù tó fún àwọn tí ó wà ní gúrùpù àwọn tí mọ kókó iṣẹ́ tá a fẹ́ ṣe lónìí kókó ẹ̀ náà ni a pè ní the helper is abode and I ohun tó túmọ̀ sí ní èdè Yorùbá ni wípé olùrànlọ́wọ́ ibùgbé rẹ̀ àti èmi ẹ rí i pé kókó yẹn dàbí pé ó gùn ó dẹ̀ lọ díẹ̀ pé olùrànlọ́wọ́ yẹn ni pé lálẹ́ yìí ó ṣeé ṣe á fi ibi tó ń gbé hàn wá ta ni olùrànlọ́wọ́ ibo ló ń gbé mo mọ̀ pé o mọ̀ wọ́ o sì mẹ́mi ṣùgbọ́n kí ní kan wà tá a túmọ̀ nípa ara wa bẹ́ẹ̀ ni everyday là ń kẹ́kọ̀ọ́ nípa ara wa ẹ máa wo ẹlòmíì tí o bá sówó lọ́wọ́ ẹ̀ á di gentleman tó bá dé kankan ní wọ́n dì mọ́ ẹ̀rí torí pé kò dára ẹ̀ mọ̀ so nǹkan tí a fẹ́ ṣe lónìí ó nìyẹn kó lè lead wa lọ sí àdúrà ẹ wo àwọn kan sọ pé ìṣẹ́jú mẹ́ta fi ń gbàdúrà ọ̀rọ̀ pọ̀ jù mo dẹ̀ máa jẹ́ kán realize pé ẹ wo iṣẹ́ wa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe pé ká take over ayé ẹ ká wá máa darí ẹ pé o gbọ́dọ̀ àsìkò báyìí ló máa tọ̀ àsìkò báyìí ló máa yàgbé iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run kọ́ yẹn iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni láti darí agbo àgùntàn sí ọ̀nà tó tọ́ tí ẹ bá dẹ̀ ní nǹkan tó rọ́pá sínú nínú agbo àgùntàn iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni láti tọ́jú agbo àgùntàn tẹ́ bá ti yàtọ̀ sí iṣẹ́ tí mo sọ méjèèjì iṣẹ́ wa ò dé gbogbo ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run sọ pé iṣẹ́ wa dé program yìí tá bá dẹ̀ fọkàn sí dáadáa láti bẹ̀rẹ̀ ohun tí mo ń sọ ni pé mi ò wá láti fún wa ní 30 prayer points tàbí 40 prayer points ṣùgbọ́n a fẹ́ darí ọ̀pọ̀lọpọ̀ láti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run fúnra wọn àti èmi àti ìwọ kájọ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán ẹ wò ó má jẹ́ kí n tàn kò sí aṣọ ìbòjú tẹ́ḿpìlì kankan níbì kankan there is no monopoly of God's power tẹ́nìkan bá sọ fún ẹ pé àwa lọ́lọ́run lò sọ fún pé mo ní ó parọ́ àbújá pé Bíbélì ń parọ́ lókù Bíbélì tẹ̀ tún sọ fún wa pé àwa tó ní lọ́kì àwa tá a wà ní àsìkò yìí tá à ń gbé ní ayé lásìkò yìí tó bẹ́ẹ̀ sọ pé tó bá di ìgbẹ̀yìn ayé Olóhùn àtú ẹ̀mí ò jáde sára ènìyàn gbogbo àwọn ọ̀dọ́mọkùnrin àwọn ọ̀dọ́mọbìnrin a máa rí àwọn arúgbó a máa lálàá gbogbo àwọn kéékèèké tẹ̀lé so orí ọ̀fẹ́ láti bá Ọlọ́run sọ̀rọ̀ yìí kò pín sí ọwọ́ ẹnìkan God has opened the door for his grace for his power to be let loose bẹ́ẹ̀ ni so mo dẹ̀ ń sọ fún wa wípé ètò prógrámù yìí ó wà láti kọ́ wa bá ṣe lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run wa báwa náà ṣe lè mọ̀ bá ṣe lè bá sọ̀rọ̀ gangan kò sí ẹni tí Ọlọ́run ò lè bá sọ̀rọ̀ kódà ọmọdé tó kéré jù nílé wa Ọlọ́run lè bá sọ̀rọ̀ dáadáa ó lè rántí gbogbo ìdílé ó ti ṣẹlẹ̀ ilé tiwa àìmọye ilé ẹ̀rọ rẹ̀ ti ṣẹlẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ohun tí mo ń tẹ́ àti jẹ́ ká realize ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa ta jẹ́ kìrìsìtẹ́nì direction láàní
tá bá rí direction yẹn ayé wa ìbá dáa jù báyìí lọ. Mo sì gbàdúrà nínú ètò ti àṣálẹ́ yìí kì í ṣe direction nìkan ni wàá rí ìbápàdé ojúkorojú pẹ̀lú Ọlọ́run. Jẹ́ kí n sọ nìkan fún wa program tá a ṣe ní ọ̀sẹ̀ kọjá ẹnìkan sẹ́ni mo rí ọ̀pọ̀lọpọ̀ testimony but ìkan stand out ẹyọ kan stand out gan. Alákùnrin yẹn sọ pé àwọn ti wà lórí bed wọ́n sọ mi ní dárúkọ àìsàn wọn torí mi ò gba àṣẹ lẹ́nu wọn láti sọ àìsàn wọn jáde. Wọ́n ní àìsàn kan ní àgọ́ ara ó dẹ̀ jẹ́ terminal disease tó ti wà lórí bed for long. Àbẹ́rẹ́ wọ́n nígbà tí prayer program yẹn bẹ̀rẹ̀ táwọn bẹ̀rẹ̀ sí wọ́n ní nígbà tó máa fi parí wọn láwọn ti wà lórí ìnàró táwọn gbàdúrà kíkankíkan. That is it. Gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ìdùbúlẹ̀ today you are going to be on your feet in the name of Jesus Christ. Kò ní fi ṣe ọ̀nà tí a bá nílò ìrànlọ́wọ́. Mo ní ìgbàgbọ́ pé lẹ́yìn àdúrà yìí Ọlọ́run á rán ìrànlọ́wọ́ rẹ̀ sí wa lórúkọ Jésù Kristi. Ẹ wo báwo mo ṣe lè ṣàlàyé báwo mo ṣe lè bẹ̀rẹ̀ rèé nígbà tí fún àpẹẹrẹ nínú ilé ẹ̀yin tẹ́ ń wò ẹ̀yin gangan ni mo bá sọ̀rọ̀ ẹ̀yin gangan tẹ́ ń wò mí bóyá lórí fóònù yín tàbí lórí láptọ̀pù yín kẹ́kàn gbọ́ kókókókó lálẹ́ yìí ẹ má jẹ́ ká pè lálẹ́ ìtura ẹ̀ mọ̀ pé mo wà lórí program bóyá ní alẹ́ ọjọ́ kan ẹ wà nílé ẹ ti ń pinnu láti lọ sùn lẹ́ bá ń gbọ́ kókókókó lẹ́nu ọ̀nà yín ẹ wá ní ta nìyẹn mo wá ní Pastor Sam. Kò sí ẹni tí wọ́n bí dáa nínú àìdá òǹgbé Nàìjíríà o tàbí òǹgbé ní ebíkíbi tó ń gbé ní àgbáyé ò lè lọ sílẹ̀kùn torí pé o mọ Pastor Sam rí. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ohun àkọ́kọ́ ṣẹlẹ̀ sí wa ni wípé kàyéfì ńlá ló máa jẹ́ ẹ wà pé Pastor Sam wo ohun tí mo lérò pé ó yẹ kó jábọ́ lẹ́nu wa nìyẹn kí wọ́n tún wá sọ pé Pastor Sam kan náà ní bàbá tó ń ṣe ohun àánú yẹn ní tá a tún ṣe òjò àǹtà gbàdéjọ Friday tí ọkọ àti ìyàwó bá wà nílé tí wọ́n ti sùn wá wojú ara wọn. Ìdí ẹ̀ ni pé bó tilẹ̀ jẹ́ pé a dá ohun ẹnu mi mọ̀ bó tilẹ̀ jẹ́ pé àmọ́ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àkókò tí mo tún wá yẹn á ṣe wá lára tìkọ̀ tó yẹ pé ọwọ́ ọ̀sán ni ó ṣeé ṣe tá a bá gbọ́ bẹ́ẹ̀ yẹn tá a dẹ̀ dá ohun yẹn mọ̀ ká jáde. Ìyẹn ni pé ibi tí mo ń lọ bẹ́ẹ̀ ni pé kí ènìyàn tó lè rí ìrànlọ́wọ́ àti ẹni tó fẹ́ ràn lọ́wọ́ àti ẹni tó fẹ́ ràn yàn lọ́wọ́ there must be an agreement. Ṣùgbọ́n kó lè rí wa dáadáa a ní àwọn ìbéèrè kan tí a máa dáhùn lónìí gangan. Èmi dẹ̀ gbàgbọ́ pé bí a ṣe ń dáhùn ìbéèrè yẹn Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ṣí ọ̀nà wa ẹlòmíì Ọlọ́run máa ṣí wa lójú láì tẹ́tí ìgbàdúrà. Mo sọ bẹ́ẹ̀ nìkan mo nígbà tí ọ̀rọ̀ bá ń jáde Ọlọ́run máa ń ṣe ìyanu láì tí bẹ̀rẹ̀ àdúrà rárá torí pé ọ̀rọ̀ Ọlọ́run kò sí nǹkan míì tó lágbára tó ṣé kí n sọ míì fún ẹ Ọlọ́run gan fúnra ẹ̀ lágbára tó ọ̀rọ̀ rẹ̀ nǹkan tó sọ nìyẹn ó ní òun bọ̀wọ̀ fún ọ̀rọ̀ òun tàbí abẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run bọ̀wọ̀ fún ọ̀rọ̀ ẹ̀ kọjá ohunkóhun. Praise the Lord. Ẹ wo ìṣòro ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lónìí kì í ṣe pé wọn ò lè gbàdúrà níṣòro wa. Mo sì máa ń sọ lójoojúmọ́ tí wọ́n bá ní ká ṣe bóyá kíní yẹn máa wà àwọn pé kíní yẹn ní Guinness Book of Record. Mo gbàgbọ́ pé Nàìjíríà ló máa win ní wọ́ọ̀ yẹn ẹ̀rí Nàìjíríà ló máa gba mẹ́dà yẹn wọ́n á gbé kọ́ wa lọ́rùn báyìí nítorí pé mi ò tí ì rí orílẹ̀-èdè ọ̀hún káàkiri àgbáyé tó lè gbàdúrà tó wa. So wọn náà ti mọ̀ pé kì í ṣe pé àìlè gbàdúrà ní ìṣòro wa ni wípé a ò ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run àdẹ̀mọ̀nà tá a lè gbà ní ìbáṣepọ̀ kò yé wa kò tilẹ̀ kò yé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì bí chọ́ọ̀chì ṣe pọ̀ tó ní orílẹ̀-èdè wa bí chọ́ọ̀chì ní orílẹ̀-èdè wa ṣe ní ẹ̀ka tó káàkiri àgbáyé ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ó ṣọ̀wọ́n lọ́pọ̀lọpọ̀ láàrin àwa kìrìsìtẹ́nì. Mo fẹ́ mú àwọn àṣírí kan jáde ní òní abẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì wọn ò mọ Ọlọ́run tí wọ́n ń sìn kò sì mọ̀ wọ́n. Ibi tí wàhálà ìrànlọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pèrè àwọn ní kìrìsìtẹ́nì tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹlòmíì kò tiẹ̀ síbi tí mo ti béèrè Ọlọ́run lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìjọ tí wọ́n mọ ìdáhùn nígbà tí wọ́n mọ ìdáhùn Ọlọ́run tí wọ́n ń sìn ẹ gbọ́ báwo ni wọ́n ṣe fẹ́ relate pẹ̀lú ẹ̀ wọn ò lè relate pẹ̀lú ẹ̀ one then tí wọ́n bá gbàdúrà àwọn gan sẹ́ẹ̀ òye àdúrà ò tiẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n lórí ètò ní àṣálẹ́ yìí mo ní ìgbàgbọ́ pé tí a bá fi òye sí tá a sì gbàdúrà ọ̀rọ̀ wa á tún dáa jù báyìí lọ lórúkọ Jésù Kristi. Now mo sọ kíní kan fún wa wípé a ní àwọn ìbéèrè kan tí a fẹ́ dá. Ìbéèrè àkọ́kọ́ tó wà níbẹ̀ òun náà ni pé who is the helper? Olùrànlọ́wọ́ tá à ń sọ yìí ta ni à ń pè ní olùrànlọ́wọ́? Ẹ wo
ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ní ni wípé tí wọ́n bá ń wá ìrànlọ́wọ́ ṣe ni wọ́n sọ fún Ọlọ́run ibi tí ìrànlọ́wọ́ wọn máa wà. Mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ prayer points lórí help, divine help tàbí helper. Olúwa ràn lọ́wọ́ sí mi, ẹ máa gba aláàánú mi tó wà ní ibi tó bá wà. Kì í ṣe ọ̀pọ̀lọpọ̀. Mo sọ fún alẹ́ kan pé nígbà tí a bá ní òye àdúrà bá la ṣe fẹ́ rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Mo mọ arákùnrin kan ní ayé ìgbà kan, ó ti pẹ́ díẹ̀ báyìí. Arákùnrin yẹn ó kàwé débi pé ó ní masters. Kì í ṣe kò wá ríṣẹ́, kò ṣe ohunkóhun. Ó kàn ń lọ ṣe wọ́n máa ń pè ní àjàmà lọ́dọ̀ wa bí ohun tó bá tàbí bọ́ sí lọ́wọ́ láṣẹ. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ibi tí mò ń lọ ni pé ó wá ní ẹ̀gbọ́n kan, director general ẹ̀gbọ́n yẹn, ó ń ṣe ní ministry of works. Ẹ̀gbọ́n nígbà tí yẹn ní masters lọ́wọ́, ó dẹ̀ ní ẹ̀gbọ́n tó ń ṣe ní ministry of works. Ó dẹ̀ kì í ṣe staff lásán, ó jẹ́ DG. Director general yẹn dẹ̀kẹ̀rẹ́ bí ìgbà tí wọ́n sọ pé igbákejì commissioner ló jẹ́ DG. Ó wá máa ń lọ sí ilé brother yẹn, kì í ṣe brother distant relative o, bàbá kan náà ló bí wọn ṣùgbọ́n kì í ṣe ìyá kan náà. A wá máa lọ sọ́dọ̀ brother yẹn. Ìdí ẹ̀ tó fi lọ sọ́dọ̀ brother yẹn ni pé ó ń wá ìrànlọ́wọ́, ìdí ẹ̀ ló fi ń lọ. A lọ jọ Saturday àti Sunday, a lọ bá wọn fọṣọ, a lọ fọ mọ́tò, ìyàwó ẹ̀gbọ́n aránṣẹ́, a ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ kan èmi àti ẹ̀ ní ìbápàdé, wọ́n á sọ fún pé ó ṣe àṣìṣe tó pọ̀. Àìṣe ẹ̀ ni pé kò mọ olùrànlọ́wọ́, kò dá olùrànlọ́wọ́ mọ̀. Tó bá mọ olùrànlọ́wọ́ kò lọ sílé ẹ̀gbọ́n ẹ̀. Wọ́n á sọ fún mi ní ẹ̀sà ọ̀rọ̀ yín ò yé mi o. Ó ní ìbrọ́dà mi lẹ́ni, bàbá kan ló bí wọn, òun ti gbé ọ̀dọ̀ wọn rí dáadáa. In fact, àwọn ló ràn òun lọ sí school bá tó fẹ́ ṣe masters, àwọn ló san gbowó òun. Mo á rẹ́rìn. Mo ní Ọlọ́run ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan ṣùgbọ́n ò fi èsì. Òótọ́ ló ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ yẹn ni pé ẹni tí òun fọ mọ́tò ẹ yóò rí ẹ, tó bá rí ẹ ọjọ́ yẹn ò bá ríṣẹ́, tó bá pé o mọ ibi tí ipò ẹ̀ dé ní iṣẹ́ ìjọba, wàá mọ̀ pé ṣùgbọ́n Ọlọ́run ò fi ìrànlọ́wọ́ ẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀ torí pé kì í ṣe ọ̀dọ̀ olùrànlọ́wọ́ òun ló lọ yẹn. Ọ̀rọ̀ yẹn ò yé dáadáa. Tọ́ ni mo bá sọ ìtàn kan fún. Dẹ́kítà sọ ìtàn tí mo sọ fún arákùnrin yẹn. Mo sọ fún pé ìgbà tí òye èmi náà ní ayé ìgbà kan, mo ṣe bẹ̀rẹ̀ pásítọ̀ ní ẹ̀ pé pásítọ̀ tó bá ṣe bẹ̀rẹ̀ ó máa ara ẹ̀ máa le díẹ̀. Pásítọ̀ tó bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ẹ̀rí gbogbo agbára láti máa ṣe pé kóun ṣáà lè ṣe àṣeyọrí. Praise the Lord. Bẹ́ẹ̀ mi náà ṣe rí láyé ìgbà yẹn rẹ̀ gbogbo pásítọ̀ ni o. Aláṣì gbóná dáadáa, òye kéré ṣùgbọ́n a ní ìtara. Mo ní arábìnrin kan wá bá mi. Ó sọ wípé òun ń ṣiṣẹ́. Ibi tó ti ń ṣiṣẹ́ yìí, ó kàn gba owó oṣù kéékèèké ni. Ṣùgbọ́n ó nílò capital láti ṣe business. Business gan ló wà nínú ẹ̀jẹ̀. Ó ní màmá àwọn aṣọ ló ń tà. Ó ní bàbá òun sìmẹ́ntì ló tà tó fi darúgbó. Ó ní business yẹn wà lára òun ṣùgbọ́n kò sówó. Wọ́n á ní aṣọ òdáyàn ó mọ̀yàn ní. Tó bá mọ àwọn èèyàn káàkiri, ó lóun mọ̀yàn kẹ̀. Ó ló bẹ̀rẹ̀ sí kà wọ́n. Àwọn tó wọ́n bá ní kọ́kọ́ orúkọ wọn wá, a máa bá Ọlọ́run sọ̀rọ̀ lé lórí. Ọlọ́run á lò wọ́n àbí ẹ̀rí òpè. Òun ni mo fi sọ fún wa pé tí pásítọ̀ rẹ ò bá ní òye, ó ti dáràn. Tí pásítọ̀ rẹ ò bá mọ̀nà, mo sọ́ọ̀rì. Àwọn èdè tí mo lè lò nìyẹn. Torí mi lè sọ ìbòjú sọ́ọ̀rì lọ pé pásítọ̀ rẹ ò mọ̀nà, ó sì ń tẹ̀lé. Pásítọ̀ rẹ ò ní òye. Tó bá mọ̀nà tí ò bá lóye, lè rìn àjò pẹ́. Tẹ́kù á ti tánu mọ́tò. Èmi náà wá gbé ẹ̀mí ayé, mo gba orúkọ yẹn, àdúrà ni. Mo fẹ́ràn àdúrà púpọ̀, lọ́ba bẹ̀rẹ̀ orúkọ Jésù. Gba tí mo gbàdúrà títí. Ṣùgbọ́n èmi ní lọ́kì díẹ̀, èmi náà sọ fún mi pé kò sí ọ̀nà àbáyọ níbẹ̀ yẹn. Gbogbo àwọn tí mo kọ yẹn pátá kò sẹ́ni tó máa ràn lọ́wọ́. Kíá ni mo pe arábìnrin yẹn, madam, ọ̀rọ̀ tí mo tún gbọ́ ń sìn lágbára o. Wọ́n nínú gbogbo àwọn tẹ́kọ̀ọ́ ìkùsẹ́ tó máa ràn yín lọ́wọ́. Olùbìnrin náà kí dákun kí jẹ́ kó fún mi ní àwọn orúkọ mi, bá tún gbọ́ orúkọ mi bíi méjì. Àti gbọ́ orúkọ bíi mẹ́jọ. So gbogbo mẹ́jọ yẹn wọ́ọ̀kì mọ́ kò rẹ̀ mọ́jú yẹn méjì àtúgbà orúkọ Jésù. Ẹ̀mí náà ni àwọn orúkọ wọn ò lè ràn lọ́wọ́ sẹ́. Mo rántí èmi àti arákùnrin kan gbàdúrà lẹ́nu ọjọ́ mẹ́ta. Arákùnrin yẹn wọ́n wà ní Amẹ́ríkà, àwọn ọ̀gá wa kan ní. Àjọ máa ń gbàdúrà pọ̀ ní kan nínú àwọn ọjọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀. Ẹ̀rí wọ́n tún sọ ẹsẹ̀ yìí. Ẹ̀rí orí mi tún wú bó ṣe sọ̀rọ̀ yẹn. Torí àwọn ló ń lead àdúrà, wọ́n tún dárúkọ ẹsẹ̀ tí mo fẹ́ pè fún ẹ̀yin. Àbẹ́ẹ̀rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wa kìrìsìtẹ́nì a kì í rí ìrànlọ́wọ́ nítorí pé àwọn tí a rò bóyá ibẹ̀ ni ìrànlọ́wọ́ wọn wà, àwọn gan ò ní nǹkan kan tán ní fún wa. Ìdí ẹ̀ ni pé ibi tí a darí ìrànlọ́wọ́ wa sí pé a ti máa rí ibẹ̀ kọ́ ni ìrànlọ́wọ́ wà o. Tó ta ni à ń pè ní olùrànlọ́wọ́ gan-an? Nínú ìwé Sáàmù ni Psalm 121 verse 1. Ojoojúmọ́ lèmi àti ẹ̀ ń kà o. Ṣùgbọ́n bá ṣe ká fiyèsí nǹkan kan tá a rí níbẹ̀.
mo fẹ́ ká wá farabalẹ̀ kà á báyìí ìwé orin Dáfídì ẹyọ orí kọkànléní ọgọ́fà ẹsẹ̀ ìkíní Psalm 121 verse 1 ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ lórí ẹ jẹ́ n kà fún wa látinú bíbélì ìmọ̀lá bá àmọ́ báàsì kan lórí mo gbọ́dọ̀ kà jáde ni látinú bíbélì. Praise the Lord. Now mo ń dúró de ẹ̀yin tí ẹ̀ tí ì rí àǹfààní láti ṣìkà ẹ̀yọ̀ ẹ jẹ́ kí n fi style dúró de ẹ̀yin tí ẹ̀ tí ì rí àǹfààní ẹ̀ ó dáa ẹlẹ́tì débẹ̀ ẹ jẹ́ àkà bíbélì ní èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ìbéèrè tó lágbára òní wọ́n béèrè níbí yìí o ẹni òun ò gbé ojú òun sí orí òkè wọn ni ó wá béèrè tó ní níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá. Ẹsẹ̀ kejì ìwọ àti èmi mọ̀ kan tó sọ bẹ́ẹ̀ ó ní ìrànlọ́wọ́ mi ẹ jẹ́ ká kà á ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé. Ṣé rí bí èmi ṣe ń ka Báíbù yàtọ̀ díẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ máa gbọ́ o ó dàbí ká fẹ́ dárúkọ èèyàn kan ní ta ló máa fún wa ní owó yìí ẹyọ mo ní ẹ jẹ́ kí n dárúkọ orúkọ ara mi kó lè yé wa wọ́n ní ọ̀gbẹ́ni Sámúẹ́lì Adéọ̀ṣun. Praise the Lord. Ohun tí a ń sọ gangan nìyẹn kì í ṣe kí wọ́n dárúkọ nìkan wọ́n dárúkọ wọ́n tún forúkọ bàbá ẹ̀ tí wọ́n kì í délédélé yẹni pé tá a bá ní Pastor Sam ní àìmọye tó ń jẹ́ orúkọ yẹn káàkiri àgbáyé wọ́n ní Pastor Sam Adéọ̀ṣun òun là ń sọ̀rọ̀ ẹ̀ ohun tó ṣẹlẹ̀ bí gan nìyẹn wọ́n ní ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá Olúwa wo àìmọye Olúwa àìmọye àwọn tí òjò Olúwa gan tán claim pé Olúwa ni wọ́n ṣùgbọ́n ó wá sọ kanlẹ̀kanlẹ̀ ó kì í délédélé ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá Olúwa wo ó ní ẹni tí ó dá ọ̀run òun ayé. So tí má bèèrè lọ́wọ́ wa pé wọ́n fẹ́ gbàdúrà ibo ni ká darí ìrànlọ́wọ́ wa sí ìdáhùn ẹ̀ ní pé Olúwa wa ni Olúwa wo Olúwa tó dá ọ̀run òun ayé. Ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tó máa ń bẹ̀bẹ̀ yẹn wọ́n tún máa ń sọ fún Ọlọ́run pé dákun o tó bá ti fẹ́ dá mi lóhùn yẹn o ẹni báyìí ni kó lò fún mi àti àwọn tó ń dárúkọ àwọn èèyàn dáadáa wọ́n ní Olúwa ẹ̀gbọ́n mi ètò ìṣẹ̀lẹ̀ láti Amẹ́ríkà Olúwa lò fún mi irọ́ o ọ̀rọ̀ arákùnrin kan ló gbàdúrà bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ mi mo wá dá àdúrà mo ní Jésù Olúwa wa ó ní àmín mo bá ní chọ́ọ̀chì ni ó ṣe personal prayer ó nìkan nínú chọ́ọ̀chì mo kàn wọ chọ́ọ̀chì mo kàn gbọ́ àdúrà ẹ̀ mo ní Jésù Olúwa wa ó ní àmín mo ní sórí àdúrà tó gbà yẹn o waste time ara ẹni ó ní lọ́nà wo mo ní ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó lọ sọ́dọ̀ dókítọ̀ tó ní dókítọ̀ ẹ wo orí ń fọ́ mi láti àárọ̀ ẹ dákun ẹ kó paracetamol wá fún mi mo fẹ́ lò tó bá pé dókítọ̀ tó mọṣẹ́ ni á lé ẹ jáde ni tó dá sọ fún ẹ wípé ojúṣe tiẹ̀ kọ́ ni láti sọ fún mi oògùn tó máa lò bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbàdúrà wọn lọ bá Ọlọ́run wá ní Olúwa ìṣòro mi ní ìṣùgbọ́n bó ṣe máa ṣe ni bẹ́ẹ̀ Ọlọ́run ti sọ fún wa wípé ọ̀nà tòun ó yàtọ̀ sí ọ̀nà tiwa àṣé kó gbẹ tí Ọlọ́run kó wá gbé olùrànlọ́wọ́ dìde fún wa mo ń sọ̀rọ̀ arábìnrin kan fún wa lẹ́ẹ̀kan ìtàn arábìnrin yẹn mò ń ṣàlàyé fún arákùnrin kan ní o tó bá gbàgbé o torí mi ò gbàgbé mo sọ fún ẹ pé arákùnrin kan wà tí ó yẹ pé ó ti ní master lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀gbẹ́ ẹ̀ ó jẹ́ ẹni tí ó jẹ́ olókìkí díjì nínú iṣẹ́ ìjọba ṣùgbọ́n kò ràn lọ́wọ́ ó dẹ̀ ń lọ́bẹ̀ lọ fọ bọ́ mọ́tò alọ́bẹ̀ lọ́ bá wọn fọṣọ alọ́bẹ̀ lọ́ bá wọn lọ́jà á bá wọn gbé mọ́tò lọ lé mẹkáníìkì á ṣe gbogbo ẹ̀ wọ́n sọ̀rọ̀ arábìnrin kan fún ẹ̀yọ́ mo ní nígbà táwa gba owó orúkọ àwọn ẹnì kejì pé a gba orúkọ méjì a tún bẹ̀rẹ̀ àdúrà ẹlọ́run sọ pé àmọ́ kan tá à ń ṣe òun ló darí wa sí ẹsẹ̀ yẹn olùrànlọ́wọ́ ní kábẹ̀sí gbàdúrà yẹn gbàtà gbàdúrà yẹn dáadáa ẹ wò alágbára ni Ọlọ́run tí yóò bá ní òye Ọlọ́run tó ń sìn bí ìgbà mi lè sọ fún wa pé bí ìgbà tó ń bo ayé ẹ̀ mọ́ bí kan fúnra ẹ̀ kì í ṣoṣo kì í ṣàjẹ́ kò mọ̀ náà kò dẹ̀ mọ̀ bí tó bẹ́ẹ̀ gbà ló fà á obìnrin tá à ń sọ yìí ó kàn lọ bí iṣẹ́ ni o àwa ti gbàdúrà tiwa tán ó tún bẹ̀ lọ́mọ nẹ́sà kí la tún máa ṣe kò sí nǹkan tá máa ṣe a ti sọ fún Ọlọ́run a kàn máa wáyé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni òun náà máa gbẹ̀mí náà máa gbà olùrànlọ́wọ́ ẹgbẹ́ olùrànlọ́wọ́ dìde ẹ̀yin ni olùrànlọ́wọ́ ẹ sọ̀kalẹ̀ wàá ran rábìn lọ́wọ́ wọ́n kàn débi iṣẹ́ lọ́gá ẹ̀ bá pè sí ọ́fíìsì ló bá pè sọ olùbá sọ fún pé ọ̀rẹ́ nǹkan wà tí ó jẹ́ politician
olófẹ́ ní ilé ẹja ilé wọ́n pè ní korum lápá ọ̀dọ̀ wa ń bì olófẹ́ ní ilé ẹja ó ní wá ń wá èèyàn láti ṣe pé ṣé òun mọ̀ yẹn pé òun tiẹ̀ mọ anybody tóun lè sọ pé ó wá ní ó ń wá èèyàn kẹ̀ tí wàá jẹ́ pé iṣẹ́ tóun ṣe pẹ̀lú isa àwọn manage ẹ iṣẹ́ wo ló ṣe pẹ̀lú mi tí o lè manage opportunity lélẹ́yìí òun kàn rí ẹ pé ìwọ ló wà ní ìtajà owó rẹ̀ jólóòtọ́ so kí ló kàn pẹ̀lú kí ló tó bá lè ṣe lọ ṣe náà ó ní ẹni wà wọn náà jẹun ẹ wò ó kì í ṣe pé wọ́n kàn ní ilé iṣẹ́ korum ṣá kì í ṣe normal àwọn kìnnìkan àti pé business kì í ṣe normal business kì í ṣe abnormal náà fún ẹ torí ẹ̀yin olóyìnbó ẹ̀yin tẹ́ gbọ́ ìbò dáadáa ṣùgbọ́n ẹ ti kúkú pé ní abnormal gan torí ilé iṣẹ́ tó pé wọ́n kàn da owó sí ẹni tó dowó sí òmọ́ ibi tó ń ti rówó wọn gan àwọn politician Nàìjíríà ló adaríjì wa ló bá ní ilé iṣẹ́ yẹn obìnrin bá manage ilé iṣẹ́ obìnrin náà rò bóyá ó ní ilé iṣẹ́ before you know it wọ́n gbé mọ́tò fún ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lọ ẹ wò lẹ́yìn ọdún mẹ́wàá tí obìnrin yẹn tó manage ilé iṣẹ́ yẹn dáadáa máa yẹn ó wá kalẹ̀ ó ka frozen yẹn ó ka ilé kóòrù yẹn ó kà sí owó kékeré tí ò ká lẹ́nu mọ́ mi ìfẹ́ dákọ̀ politician yẹn fún wa ó kà sí owó kékeré ó kàn pé obìnrin ní oníṣòwò lè san owó investment padà fún mi in 10 years ká pín kó ní ẹ tó máa deliver tó máa san fún mi per month ó tán o obìnrin tá à ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá sọ pé ó ti ṣiṣẹ́ oṣù rí tó ń gba 18,000 èèyàn á jiyàn àti tó bá fẹ́ràn rẹ̀ sọ ìtàn rẹ̀ ló kù fáwọn èèyàn ẹ wò ó nígbà tí ènìyàn bá mọ nǹkan tó máa sọ fún Ọlọ́run ń gbọ́ àdúrà o Ọlọ́run gbọ́ àdúrà o àbó ti wà pé bí ó sọ pé lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú ẹ mọ̀ tó pé lọ́wọ́lọ́wọ́ ni God is ready to send help to you immediately you ask for the help lẹ́sẹ̀kẹsẹ̀ tá a béèrè fún òun ló fẹ́ fún wa ṣùgbọ́n bàtà bá dorí ẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ wa sí ibòmíì ayé wa dáadáa ń sìn nígbà tí a bá lọ sí ìdí mẹ́ta ẹyọ tí ìrànlọ́wọ́ kì í fi wá fún kìrìsìtẹ́nì ìdí mẹ́ta tá a bá lè sọ méjì bẹ́ẹ̀ òtítọ́ wa àdúrà la fẹ́ gbà tá a bá ti bọ́ sí àkókò àdúrà wa gẹ́lẹ́ báyìí tá a bá sọ méjì péré òtítọ́ ẹ wo ìwọ̀n àbọ̀rọ̀ báyìí ó ti tó fún ọmọlúwàbí ìdí àkọ́kọ́ ìdí àkọ́kọ́ ìrànlọ́wọ́ ò lè wá o tí Ọlọ́run ò bá yọ́nú sí ọ àkọ́kọ́ nìyẹn mo ń sọ fún àwọn ìdí tí ìrànlọ́wọ́ kì í fi wá bá kìrìsìtẹ́nì ẹ wò tí Bíbélì ló sọ kì í ṣe mí òye rẹ̀ ló yẹ ká kọ́kọ́ ní òye Bíbélì òun ló yẹ ká kọ́kọ́ ní ẹ wò tá a bá ti ní òye Bíbélì mo ní ìgbàgbọ́ wípé ọ̀nà àbáyọ ti wà nìyẹn tí a bá gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn tá a bá gbìyànjú láti ní òye Bíbélì àti lóhun gbogbo mi nìtàn wá o àánú kan máa ń ṣe mi tá a bá ń gbàdúrà àdúrà wa ti pọ̀ jù mo sì sọ fẹ́ nìkan lọ́sàn-án ìmùnà àdúrà yín ti pọ̀ jù ẹ wo nǹkan tí Bíbélì sọ ẹ farabalẹ̀ wo Bíbélì kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa ṣe tẹ́ máa bá ṣe máa you know how to align your life with the word of God ó tán èyàn lanu báyìí Ọlọ́run á dẹ̀ dáhùn èmi ò ní ogun ayé ò sí o èmi ò ní ọ̀tá ò sí o èmi ò ní wàhálà ò sí o mi sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí mo sọ náà ni wípé nígbà tí ènìyàn bá mọ tí Bíbélì sọ àdùnwọ̀nba àdúrà ló máa gbà ohun àkọ́ tí mo sọ fún wa ni pé mo sọ pé help will not come when God is not happy with you tí inú Ọlọ́run bá dùn sí ọ ìrànlọ́wọ́ ò lè wá ó dá ẹ jẹ́ ká wò ó nínú Bíbélì ẹ pé èèbó tún nìyẹn pé tí inú Ọlọ́run bá dùn sí yàn ṣé ó máa ń dé sí ìkan tí inú Ọlọ́run kì í dùn sí yàn ló dá lọ orin Dáfídì gbà yẹn ẹyọ orin Dáfídì orí ìkejìdínlógún 18 Psalm 18 ibẹ̀ là ń lọ ká lọ wo àṣírí ọ̀rọ̀ kan níbẹ̀ èmi mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ Bíbélì ó ṣe kan ti mọ̀ kan tí ó wà níbẹ̀ yẹn Psalm 18 orin Dáfídì orí ìkejìdínlógún ẹsẹ̀ kẹrìndínlógún sílé ìkọkàndínlógún verse 16 to verse 19 ẹ báyìí ká gbàgbé tí mo sọ mo ní Psalm the book of Psalm chapter 18 from verse 16 to verse 19 ẹ jẹ́ àkà Bíbélì sọ pé wọ́n ní ó ránṣẹ́ láti òkè wá ó mú mi ó fà mí jáde wá láti inú omi ńlá ó gbà mí lọ́wọ́ ọ̀tá mi alágbára àti lọ́wọ́ àwọn tí ó kórìíra mi nítorí wọ́n ní agbára jù mí lọ wọ́n dojú kọ mí ní ọjọ́ ìpọ́njú mi ṣùgbọ́n Olúwa ni aláfẹ̀yìntì mi ó mú mi jáde pẹ̀lú sínú ibi ńlá ó gbà mí nítorí inú rẹ̀ dùn sí mi ẹ̀rí gbogbo iṣẹ́ tí Ọlọ́run ṣe fún ẹni báyìí
tí wọn náà ti rí díẹ̀ tó fi wà tó fi wà nínú omi tó jìn wàá béèrè pé báwo náà ṣe lè yọnu sí ìyàn ẹ jẹ́ ká máa mu díẹ̀díẹ̀ kó lè yé wa dáadáa abẹ́ẹ̀rí bíbélì sọ ní ẹsẹ̀ kọkàndínlógún yẹn verse 19 pé ó ní ó mú mi jáde pẹ̀lú sínú ibi ńlá ó gbà mí nítorí inú rẹ̀ dùn sí mi bíbélì Yorùbá mi kan sọ pé tó pé inú rẹ̀ yọ sí mi wọn náà wò tó bá mo rántí ní ọdún kan ní ọdún kọ ti pé ọdún kan báyìí àti mọ́mì àníṣẹ́ ìránṣẹ́ outside Lagos adẹ̀ láti gbé flight débẹ̀ nítorí ó jìnnà díẹ̀ nígbà tá a máa fi débẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí a fọkàn dá sọ fún àwọn ọmọ pé a máa délé nígbà báyìí ó yẹ ká lè dé ní ọjọ́ yẹn gbogbo nǹkan tá a fẹ́ lọ ṣe pátá 3 hours sí 55 minutes òní flight from Lagos to Abuja bá a ṣe gbéra nìyẹn gba aláǹdì bẹ́ẹ̀ nǹkan tá a fọkàn sí ló yàtọ̀ náà bá dá wa dókòó kọjọ pé a gbọ́dọ̀ tó dúró fún òru ní program wọn ní choice a pe àwọn ọmọ ní lè dé o ó tún di ẹ̀gbọ́n wọn nígbà tá a máa fi dé ẹ wò ó inú wa ó yọ sí ọmọ yẹn torí pé òun ni ẹ̀gbọ́n wọn ó coordinate àwọn àbúrò ẹ̀ dáadáa ẹ̀rí inú ilé mọ́ wọn ilẹ̀ ẹlẹ́gàn wọn nu ilẹ̀ wọn àwa wọlé ẹgbẹ́ ilé dàgbò tutù yàtọ̀ ẹ̀rí inú wa yọ kókó bi tí ọ̀rọ̀ wà gangan nìyẹn inú wa yọ sí ọmọ yẹn àwa náà dẹ̀ mọ̀ nǹkan tá a ṣe àwa fúnra wa àwa gan mọ̀ nǹkan tá a ṣe abẹ́ẹ̀rí praise the Lord Ọlọ́run á ràn wá lọ́wọ́ abẹ́ẹ̀rí so ohun tí ẹ̀kọ́ yẹn tí ó ń kọ́ wa ní ìhà abẹ yẹn nìyẹn ẹ̀rí tí a bá ní ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yẹn tá bá ní ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yẹn a rí i pé kí wá ló lè ṣẹlẹ̀ gan tí inú Ọlọ́run fi wá lè yọ sí wa kí la lè ṣe kí ni àwọn kan tí a lè ṣe tá a lè sọ pé inú Ọlọ́run ó máa yọ sí wa o àwọn kan tá a lè ṣe àwọn kan kéékèèké ní o bí a máa sọ fáwọn èèyàn o wípé ẹ wò ó àti sin Ọlọ́run òun ló rọrùn jù ẹnìkan béèrè kan lọ́wọ́ mi mo sọ fún ẹ pé mo ní ìwẹ̀ tí wọ́n lè gbà mí láì láti dáhùn nínú any of our programs wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sọ ìbéèrè yẹn ìbéèrè kan ni but mẹ́ta náà pín sí wọ́n ní àwọn sáàmù tàbí àwọn ẹsẹ̀ bíbélì wo ló dára fún agbára Ọlọ́run tí ẹlẹ́bọ lóògùn babaláwo àti ẹni ibi òkùnkùn ayé tí òfin ní borí èèyàn wọ́n ní àwọn sáàmù wo àwọn ẹsẹ̀ wo ni ẹni tí ọmọ Ọlọ́run tí ò bẹ̀ jẹ́ kí ẹlẹ́bọ lóògùn babaláwo àwọn agbára òkùnkùn tó jẹ́ kán borí ọ̀hún máa ń sà kò sí sáàmù kankan tí èèyàn lè kà tí èèyàn lè fi bọ́ lọ́wọ́ ẹlẹ́bọ nǹkan kan tó máa ṣe ni pé bá Ọlọ́run rìn ẹ̀gbọ́n tó ń sọ mọ́ Abrahamu ó ní onáà ní Abrahamu ó ní kí Ọlọ́run kó bá òun rìn kó sì pé ogún ẹ̀ nìyẹn ẹ wò máa kí n tàn wá ó ní kọkàn sáàmù méje nígbà tí mo ní màdámù kan láyé ìgbà kan máa ń pè wọ́n ní mọ́mì ní dárúkọ wọn nígbà tí wọ́n wá sílé wa wọ́n nígbà táwọn sùn ẹnìkan lé wọn dàmá musa mu kinní kan olúwa musa àwọn tó gbógun tèmí ìjà fún àwọn tó bá mi jà wọ́n nígbà táwọn ṣe yẹn báyìí bẹ́ẹ̀ làwọn ọmọ bẹ làwọn bẹ̀rẹ̀ sí gún wọn máa rìn ìgbà tíjọ́ kan wọn ní mọ́mì mo ní ẹ̀ má yọ̀ra yín lẹ́nu ṣégbé ayé tẹ̀ ń gbé yìí lẹ́fẹ́ bọ́ lọ́wọ́ agbára òkùnkùn lójoojúmọ́ èèyàn kàn máa jagun lọ́jọ́ ayé ẹ̀ ni nígbà téèyàn bá wà ní ìhà ti Ọlọ́run ó wà secured wọ́n tẹ̀síwájú béèrè wọ́n ní irú ìgbà wo ni a lè máa gba àwọn àdúrà bẹ́ẹ̀ ni àwọn àdúrà tí ìyẹn fi máa bọ̀ kò sígbà tẹ́ ẹ lè gbà ọmọ Ọlọ́run mo illustration kan máa ń fún àwọn èèyàn gbogbo anybody tó bá ti ra lójúkorojú nínú àwọn tó wá láti òkè òkun máa ń sọ fún ẹ pé mo ní wọ́n gbé mi lọ church kan ní ayé ìgbà kan ẹni tí wọ́n gbé kúrò ń bẹ̀ mo ti sọ dáadáa rẹ severally ohun tó rọrùn jù láyé yìí ni wípé kíwà àti Ọlọ́run kẹ́ ní perfect relationship ẹ wá jẹ́ kán bíbà kún wá bíbà báyìí nìkan ìwọ náà mọ̀ náà ṣe bí abiyamọ nìwọ náà kó jókòó kó nǹkan bíbà níwájú ta lẹ́yìn báyìí lẹ́nìkan máa ń lé ọmọ ẹbọ ló ń lé ọmọ ẹbọ lọ́mọ tó fẹ́ràn ọmọ tó mọ̀ pé kì í ṣe onípàlẹ̀ ọmọ tó mọ̀ pé kì í ṣe amúgbó ọmọ tó mọ̀ pé kò gbé wà láwọ̀ abẹ́ rí ọmọ ẹ̀rí ẹlọ́kan báyìí ó dáàdì ló sá sẹ́yìn ẹ kí ló máa ṣe bẹ́ẹ̀ ni ẹ bá gbé sórí wàá sọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni abiyamọ ṣe máa ṣe àní kí ló dé kí ló mọ mi ṣe alọ́mọ gan tó jẹ̀bi gan tí yẹ ẹ̀ máa gbèjà ẹ̀ àwa sọ fún Ọlọ́run àwa sọ nípa Ọlọ́run ọ̀run Ọlọ́run tó dá ayé àti ọ̀run
ó ní abiyamọ tiwa à lè ṣe bí tòun. Praise the Lord. Abẹ́rẹ́ ohun tí à ń sà ní wípé ó ní aláìjìnlẹ̀ àti ìtumọ̀ tí a ó lè máa rántí sáàmù tàbí àwọn ẹsẹ̀ bíbélì wo òun ni a ó máa lò. Kò sí ẹnìkan bá ní sáàmù kan wà kí nìkan irọ́ ni. Kò sí ìbáṣepọ̀ ìwọ àti Ọlọ́run tó bá ti dán mọ́rán wà wá dàbí wáyà ilé yín. Wọn ò bí ó ń tàn dá láyé yìí. O lè tráyè o ẹ̀yin tẹ́ bá níná ní àdúgbò yín tó bá pẹ́ níná nílùú yẹn ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ máa níná mo ní àìdájú yẹn. Ẹ jọ̀ọ́ ẹnìkan ò lè sọ pé òun mọ̀rànmọ̀ràn kó wá dé yín dé wáyà ná. Ó yẹ tráyè wo ẹ bá dé yín dé kẹ́ máa fi yín bò tẹ́ni ẹ bá dán òun máa dán tán. Bẹ́ẹ̀ ni mo wí. Bẹ́ẹ̀ náà ni ọmọ Ọlọ́run yẹ kó ṣe rí níwájú àwọn àjẹ́. Máa sọ kíní kan mo ní ẹ máa ní 1 hour program ní gbogbo 1 hour àwọn gbàdúrà ara yín àdúrà àwọn kan kó kú àdúrà àwọn kan kó mú mọ́dé máa sọ àwọn yẹn pé tí àjẹ́ bá kú mo ní kí ni èrè ẹ kò sí èrè kankan níbẹ̀. Èrè kan tó wà bẹ́ẹ̀ ni wípé inú àjẹ́ á gbé information yẹn lọ sí ọ̀run wípé òun dúpẹ́ pé nínú ayé yìí o òun ṣàṣeyọrí lórí ẹ̀. Mo gbàdúrà àgbà kò ní ṣàṣeyọrí lórí ẹ̀ lórúkọ Jésù. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn o. Ọ̀nà àkọ́kọ́ ni wípé make sure that God is happy with you. Pé inú ẹ̀ dùn sí ọ. Máa ṣe àwọn kankan máa wo bẹ́ẹ̀ nígbà mi máa wò pé kí ló le nínú àwọn ẹ̀sìbẹ́ẹ̀lì ní ká ṣe òun ló rọrùn jù láyé. Ìkíni tún ní nǹkan míì tó fà á tí ìrànlọ́wọ́ kì í fi wá sọ́dọ̀ kìrìsìtẹ́nì. Nǹkan míì náà ni pé ìrànlọ́wọ́ ò lè wá o nígbà tí a bá ń bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì tí kì í ṣe Ọlọ́run. Nínú ìwé Àìsáyà orí 21 Àìsáyà chapter 31 ẹ̀rí ìdí ẹ̀ gan ẹnìkan ní kí ló dé tẹ̀yìn bá lè lọ sọ́dọ̀ àwọn olórí burúkú wọ̀nyí wọ́n máa ba ayé èèyàn jẹ́ mo ní Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ti ní nǹkan tá a máa bá pàdé nìyẹn òun ló sọ bẹ́ẹ̀ fún wa. Àìsáyà 31 ẹsẹ̀ ìkíní Bíbélì ní ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Ẹ̀rí tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ nítorí tí wọ́n pọ̀ ẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ yẹn wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́ṣin nítorí tí wọ́n ní agbára jọjọ ṣùgbọ́n tí wọn kò wo ẹni mímọ́ Ísírẹ́lì wọn kò sì wá Olúwa. Àbẹ́ẹ̀rí Ọlọ́run ti ní ẹnikẹ́ni ẹ̀rí bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ tó bá gòkè lọ ó ní ẹni tó bá sọ̀kalẹ̀ lọ sí ẹ̀rí òun sí Ọlọ́run tó ga báyìí ẹ̀rí wá sọ̀kalẹ̀ wá lọ ń bá àwọn tí ò ní lárí. Kí ni ká máa yà mí lẹ́nu lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n ní pásítọ̀ kan ti wà ó lágbára agbára wo agbára metaphysics wo agbára tó mi ń tẹ̀ tó wà á tún débẹ̀ náà they will bastardize your life. I thought I have heard it all. Mo rò bóyá mo ti ní òye tó nípa itú tó wà lọ́wọ́ àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ ìránṣẹ́ Sátánì tí àwọn èèyàn ń pè ní ìránṣẹ́ Ọlọ́run. Àgbà tí mọ́mì kan bá mi sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ yìí mo sì ń yí ọ̀rọ̀ náà wò lọ́kàn ara inú tíátà láti lè rú ẹ̀. Máa wò pé kí ló wá kù báyìí tí àwọn èèyàn lè ṣe mi ò mọ̀. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ tó bá rò bóyá ìrànlọ́wọ́ kan wà níbì kan irọ́ pátápátá gbà ohun tó oníkálùkù máa jẹ òun ló ń wá kiri. Tẹ bá wo àwọn bí wọ̀nyí ohun tó fẹ́ jẹ wọn máa ti sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ náà fiyèsí ẹ̀yin lẹ́yìn bá wọn sọ̀rọ̀ àbò láǹfààní àti bá wọn sọ̀rọ̀ wọn ò tiẹ̀ lè bá wọn sọ̀rọ̀. Tẹ bá ti sọ̀rọ̀ lọ́wọ́ wọn á parí ẹ̀ sórí kó mú nǹkan kan wá wọn á parí ẹ̀ sí pé ẹ̀mí Ọlọ́run ní kó ìjọ mi ní kó máa san ìdá mẹ́wàá sí wọn á parí ẹ̀ sí pé àkíní tó bá lè ó máa ná ẹ lówó wọn á parí ẹ̀ sí pé má fún mi lówó mi ò nídìí owó ẹ o ṣùgbọ́n àwọn wòlíì tí mo fẹ́ kó lọ àwọn la máa fún lówó ẹni bèrè àkáǹtì wọn la máa sanwó sí àkáǹtì wọn náà ló máa kó ibi tó máa parí sí nìyẹn bẹ́ẹ̀ ni ègbé ni fún wọn. Àwọn yóò wo ẹni mímọ́ Ísírẹ́lì fún ìrànlọ́wọ́ tani wọ́n wá kiri wọ́n wá bàbá kan wà bí kankan and they will tell you to do things that will dehumanize you. Wọ́n á ní kó ṣe àwọn kankan ẹ̀rí tó máa sọ ẹ́ di ìdàkudà. Wọ́n á ní kó ṣe àwọn kankan tó fẹ́ lè sọ ẹ́ di olórí burúkú. Wọ́n á ní kó ṣe àwọn kankan ètí kò ní mú ayọ̀ bá ọkàn rẹ. Wọ́n á ní kó ṣe àwọn kankan ètí kò ní mú ojú rere Ọlọ́run ṣiṣẹ́. At the end of the day they will leave you worse than when they first met you. Tó bá wo ìjọ nǹkan bá wò gbé ayé ẹ̀ wá wò pé wo tí mo ti ná tó bá wò gbé ayé ẹ̀ wá wò pé nǹkan wàhálà yìí sì wà ń bẹ̀. Abẹ́rẹ́ ìgbé sọ pé ègbé ni fún wọn. Mo fẹ́ fi ẹsẹ̀ kan hàn wá ní Bíbélì. It was amazing.
nígbà tí mò ń ka ibẹ̀ yẹn fún ẹnìkan ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ẹ̀rí nínú ìwé orin Dáfídì yẹn náà ní 75 verse 6 Psalm 75 mò ń ka ibẹ̀ yẹn fún ẹnìkan ó ní òótọ́ mà ní mo gbà tí mo kà tán mo wá ní kí ló rí kọ́ mbẹ̀ ó ní òótọ́ mà ní ẹjọ́ ẹ bá mi wò Psalm 75 verse 6 mi rò bẹ́ẹ̀ rí nǹkan tí mo rí bẹ̀ ẹ jẹ́ kí n kà á kí n wá béèrè pé kí ló rí bẹ́ẹ̀ ni nítorí tí ìgbéga kò sí ní ìlà oòrùn wá tàbí ní ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù wá ẹsẹ̀ keje wá ní ṣùgbọ́n Ọlọ́run ni onídàájọ́ ó sọ ọ̀kan kalẹ̀ ó sì gbé ẹlòmíràn lókè kí la rí jẹ́ n tún kà láti lọ gbàdúrà ẹ̀rí mi lè sọ ipa kẹta torí àkókò wa mo tún sọ mo ní mo ka Psalm 76 verse 6 and 7 bẹ́ẹ̀ ni nítorí tí ìgbéga kò ti ìlà oòrùn wá tàbí ní ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù wá ṣùgbọ́n Ọlọ́run ni onídàájọ́ ó sọ ọ̀kan kalẹ̀ ó sì gbé ẹlòmíràn lékè tí má ti béèrè ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn mo sọ fún wa mo ń sọ̀rọ̀ abóòdù ènìyàn o mo ń sọ̀rọ̀ ilé Ọlọ́run nìyẹn o ọdún kan wà tí mo ní ìṣòro kan tó ní agbára ìṣòro yẹn mi rò bóyá kó ṣẹlẹ̀ sí pásítọ̀ lẹ́ẹ̀mejì ní gbogbo ọjọ́ ayé ẹ̀ mo ní 20 ìṣẹ́jú wọ́n jẹ́ kí n ṣàlàyé fún ẹ ní briefly nígbà tí obìnrin kan nínú ọmọ ìjọ mi ní former church mi jẹ́ tóbi díẹ̀ ìrìn ẹ̀ tẹ́ pé eré orí igi àṣekù ọmọ ẹdún ni ìrìn àjò ẹ̀ òun fẹ́ kájọ máa ṣe àgbèrè mo pe ìyàwó mi mo dẹ̀ pé àwọn àgbààgbà kan ní church kán bá mi bá sọ̀rọ̀ pé èmi ò mọ̀ yẹn ṣe kò sí ní ó dà pé nígbà tó lọ́run ṣe ọpọlọ yẹn wọ́n ti extract nìkan kúrò bẹ́ẹ̀ mo ní kì í ṣe ọ̀rọ̀ pé mo fi ayé mi fún Jésù o bá tí mo wà lọ́dọ̀ I don't do it nǹkan téèyàn ò mo ní so why will I even do it now kí kò make sense I have a family I have a very good family I have beautiful children I have a good wife I have a beautiful wife ó ṣe é mú lọ anywhere so why me with you kí ni gbogbo wọn yẹn ó dẹ̀ bẹ̀bẹ̀ ṣùgbọ́n tá a rí lẹ́yìn ìgbà yẹn ni pé àwọn kan dé ní office of commissioner of police in Lagos State pé wọ́n nídìí mi ní commissioner of police mo débẹ̀ wọ́n gbé ìwé jẹ̀rànjẹ̀ràn kan lé mi lọ́wọ́ pé wọ́n competition against me everything I stood for as a pastor obìnrin fẹ́ yẹ kí tó wọlé mo rántí lọ́jọ́ yẹn sọ fún mi pé ó ní ìwọ kò tẹ̀ pè mí lẹ́yìn kò pè mí ní ẹ̀yìn ó yọ ẹ̀yìn kúrò bí àwọn ẹ̀gbọ́n àwọn òyìnbó kì í respect èèyàn ó ní ìwọ pé sọ Yorùbá nìyẹn ó ní màá make sure pé kò sí nǹkan tó ń pè ní Pastor Sam Adéọ̀sùn wàá padà sábúlé yín ni ẹnìkan wà mọ́ ní ẹgbọ́n kan tó ní mo ní ẹ̀wọ́ ló kàn ṣe ìwọ ló jẹ́ sí Sam Adéọ̀sùn ni yá wọlé nílé ìgbà tí mo ka petition yẹn báyìí ẹ̀sùn 4 mo fi ṣe ohun àánú rí but mi sọ pé èmi ni but mo dárúkọ mi o mo ní ọ̀rẹ́ mi Látúndé my name is Sam Ọlátúndé Adéọ̀sùn so mo ní ọ̀rẹ́ mi Látúndé bí mo ka ẹ̀sùn 4 pé mo máa ń pààyàn pé mo defraud of 32 million ìgbà tó lẹ̀ pé pásọ̀ wẹ́ kí lẹ fẹ́ sọ sí kinní yẹn máa yẹn tẹ̀ kọ́ máa torí létà la gbọ́ pé bóyá wọ́n fẹ́ ọ̀gá ọlọ́pàá kan ó ní I can call press I can ṣe kinní kan mo ní àwẹ̀ mo ní inú mi á dùn gan ibi ká ràn yín lọ́wọ́ ibi kan tẹ̀ ń wò yìí kọ̀ǹpútà gùrù ní mí màá ràn yín lọ́wọ́ láti bá yín broadcast ẹ̀ fún gbogbo àgbáyé màá wá ṣe sue IG màá sue AIG màá sue Lagos State Commissioner of Police màá sue ọ́fíìsì tó owó mi dé nìyẹn bàtà rí i pé mo sọ ọmọ ní ó ní kí ni mo ní nǹkan mo fẹ́ sọ charge the matter to the court àṣàbà wọn fà á torí àwọn náà mọ̀ ká lé ìsẹ́ni tí ò bá lé ìsẹ́ni tó bá gọ̀jẹ̀ tó bá ayé ẹ̀ ti bàjẹ́ nígbà tá a bá wọn fà á ní ó yá let's go ṣe nígbà tí wọ́n á bẹ̀ wá kúrò bẹ́ẹ̀ obìnrin tún gbéra ó tún lọ́rọ̀ Kọ́lá Ọláwuyì àwọn tó wà yẹn tó pẹ́ náà yà ọmọ program Kọ́lá Ọláwuyì is dead now ṣùgbọ́n wọ́n bọ́ ìkan bá wọn ṣe I was there àwọn yẹn bẹ̀ mí wọ́n ní kí n máa dúpẹ́ pé kò tiẹ̀ ni mo fẹ́ rèépù mo ní kò lè sọ bẹ́ẹ̀ mo ní ẹ̀ mọ̀ díẹ̀ mọ̀ mí tẹ bá mọ̀ mí ẹ̀ mọ̀ pé irọ́ yẹn ò ṣeé pa ó lè sọ àwọn nọ́nsẹ̀nsì wọ̀nyí àwọn yẹn wá bẹ̀ sí bẹ́ẹ̀ mi kó ní ẹ ṣàkọ́ gbé orúkọ wọn náà ẹ̀kọ́ gbé orúkọ wọn kẹ́ máa pariwo ẹ̀ ní Lagos State orúkọ yẹn kọ́kọ́ bàjẹ́ àwọn yẹn rárá o àwọn òwe kẹ́nìbọ̀dì sùn wọn nígbà tí wọ́n ní kó sọ̀rọ̀ nígbà tí àwọn èèyàn mi ò tẹ̀tí ìsọ̀ kankan náà wọ́n bẹ̀ sí bẹ́ẹ̀ pé kí sáà máa lọ jẹ́jẹ́ ibi tí mo ń sọ ni pé kìnìún yẹn ká mi lára nígbà yẹn ìjọ yẹn ni mo rí àṣírí ẹsẹ̀ yìí Bíbélì sọ kìnìún kan níbi tí ò fọkàn sí igun 4 òní ayé ní north south east and west
àbí mo kúrọ́ ni ìwọ náà wá kábẹ̀ ó yá wá tún kà ń sìn bí ẹ sọ pé ìrànlọ́wọ́ ò sí ní east ìrànlọ́wọ́ ò sí ní west ìrànlọ́wọ́ ò sí ní south but kò sọ pé ìrànlọ́wọ́ ò sí ní north lọ tún ẹsẹ̀ yẹn kà jẹ́ kí n tún kà fún ẹ ní èdè òyìnbó bóyá o lè ní ẹ̀kan mú níbẹ̀ a fẹ́ gbàdúrà àdúrà fẹ́ lọ́nsìn ẹ̀rí bíbélì sọ kí nìyẹn mo sọ fún wa mo ní psalm 75 verse 6 tábà ka èdè òyìnbó ẹ̀ ìwọ náà ó ní for promotion cometh neither from the east nor from the west nor from the south where is not. Wọ́n á kúnlẹ̀ ní ọjọ́ yẹn ní ọjọ́ tí ìbànújẹ́ dé sí ilé ọ̀tá mo sọ fún ẹ pé mo ní please ẹ má máa gbàdúrà pé ọ̀tá kú ọ̀tá ṣe léṣe mọ́tò kọ̀ọ̀kan ẹ̀ sí kí ló fẹ́ kú fún. Mo kúnlẹ̀ ní ọjọ́ yẹn èmi àti ìyàwó mi gbà tí mo rí ẹsẹ̀ tó tọ̀nà sí mo ní olúwa tí ìtẹ́ rẹ̀ ń bẹ ní ìhà àríwá that the Lord that your throne is at the place of the north. mi ẹsẹ̀ ló kọ́ mi ní àdúrà yẹn gbogbo àdúrà bíi méje tí a gbà ní òru ọjọ́ yẹn èmi àti ìyàwó mi lórí ìkúnlẹ̀ ní bẹ́dúrúmù wa gbogbo ẹ̀ pátá òní Ọlọ́run gbọ́ mo ní kó gbé ìrànlọ́wọ́ wá gbé ìrànlọ́wọ́ wá orí ìtẹ́ yìí ni ìrànlọ́wọ́ ń gbé lónìí bí lórí ìtẹ́ yìí yẹn ẹ wò ó ìyanu ṣẹlẹ̀ praise the Lord. Ohun kan tí mo fẹ́ emphasize fún ẹ ní alẹ́ yìí ni wípé a fẹ́ gbàdúrà fún ìrànlọ́wọ́ mo dẹ̀ tún fẹ́ fi kíní kan kún fún wa ní ọjọ́ Wednesday tí ó ń bọ̀ yìí èmi àti ìwọ ẹ jẹ́ ká pàdé Ọlọ́run ní àwẹ̀ tó ní agbára lọ́jọ́ yẹn kan ṣoṣo ká bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ní ìhà gbogbo tí o bá ti nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹ jẹ́ ká wọnú àdúrà wa lọ bí àdúrà méjì mẹ́ta la lè gbà kó lè gáìdì wa nínú àdúrà tí a ó gbà níjọ́ Wednesday níbikíbi tó bá wà ní àgbáyé ó ṣeé ṣe ká má ní àǹfààní láti polongo ẹ̀ ṣùgbọ́n ìwọ tó bá ti mọ̀ o lè sọ fọ́ọ̀rẹ́ ẹ̀ o lè sọ fẹ́ tó mọ̀ ẹni tí ò gbọ́ program yìí darí ẹ̀ lọ sí YouTube program wà ní YouTube tó máa fi dàárọ̀ ọ̀la kó sọ fún pé àdúrà kan wà láti bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run tí ìtẹ́ rẹ̀ ń bẹ níbi ìhà àríwá kì í ṣe Bible study la fẹ́ ṣe ọjọ́ tí àyè Bible study bá wà máa ṣàlàyé fún ẹ where the throne of God is placed. But wọ́n náà mọ̀ pé the Bible is not just a book, it is a mystery. Ìjìnlẹ̀ tí ò ṣe ṣàlàyé ni nígbà tí mo rí bẹ̀ yẹn tí a bẹ̀rẹ̀ Bible study èmi àti ìyàwó mi Ọlọ́run mú wa lọ sí the root ibi agbára ìtẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run àdúrà àkọ́kọ́ tí wọ́n pè Ádámù ọ̀dọ̀ Ádámù láti rí Genesis chapter 2 verse 20 Genesis chapter 2 verse 20 ibẹ̀ ni àdúrà wa ti máa bẹ̀rẹ̀ a níbi ìṣẹ́jú mẹ́wàá láti gbà mo sọ fún wa mo ní kì í ṣe pé a fẹ́ gbàdúrà yá máa àtúgbàdúrà no a fẹ́ fi òye ọ̀rọ̀ Ọlọ́run yíra wa so ìwọ àti èmi a lè prayer life wa lè bẹ̀rẹ̀ lọ́gán láìsẹ́ níbo ìtafẹ́ wà ní tẹ̀tẹ̀ verse 20 ìyẹn Genesis chapter 2 bíbẹ̀ sọ pé Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún. Olùrànlọ́wọ́ tí a ń sọ níbí fún Ádámù òun ni ìyàwó Ádámù pé lọ́kùnrin ó ṣe oṣù mọ́ bí wọ́n sọ pé a ò rí olùrànlọ́wọ́ bíi tí a ò rí fún. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run àdúrà tó fẹ́ mú jáde nìyẹn olùrànlọ́wọ́ tí Ádámù nìyẹn o wá sọ fún ẹ pé Olúwa wá olùrànlọ́wọ́ fún mi. Mo sọ fún ẹ pé àdúrà òmìnira ni mo máa ń pè torí pé ìhà tí ìwọ ti nílò olùrànlọ́wọ́ yà sí àtẹ̀mí yàtẹ̀mí ti nílò olùrànlọ́wọ́ òun ni nípa iṣẹ́ ìránṣẹ́ mi so èmi ò mọ bí tiẹ̀ ó lè má jẹ iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ lè jẹ́ o lè ní ìrànlọ́wọ́ lórí àìsàn o lè ní ìrànlọ́wọ́ lórí gbèsè àwọn kan wà tí ò níwèé tó hàn gbé ìgbé ayé ìlàjì ẹ̀rí ìrànlọ́wọ́ oníkàlùkù yàtọ̀ síra wọn wá sọ fún Ọlọ́run pé Olúwa ìrànlọ́wọ́ tí a ṣe fún Ádámù ó jẹ́ ìrànlọ́wọ́ ìyàwó títẹ̀ náà bá jẹ́ ti ọkọ tó bá jẹ́ ìyàwó ìwọ náà sóríire wá sọ fún Ọlọ́run pé Olúwa ní àṣálẹ́ yìí tó bá jẹ́ ọ̀sán lọ́dọ̀ ẹ ní ọ̀sán yìí tó bá jẹ́ àárọ̀ ní àárọ̀ bá jẹ́ òru ní òru yìí Olúwa ṣàánú fún mi ẹ pèsè olùrànlọ́wọ́ fún mi lórí ọ̀nà báyìí ẹ̀já gbàdúrà orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run alààyè bàbá mo gbàdúrà fún ìrànlọ́wọ́ lórí iṣẹ́ mi ní orúkọ Jésù olùgbàlà Olúwa ẹ rán ìrànlọ́wọ́ yín sí mi Olúwa ẹ rán ìrànlọ́wọ́ yín sí mi ẹ̀yin tí ìtẹ́ yín bẹ níbi àríwá ní orúkọ Jésù Olúwa ẹ rán ìrànlọ́wọ́ yín sí mi Olúwa ẹ rán sí mi mo bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lónìí mo bẹ̀ fún ìrànlọ́wọ́ lórí iṣẹ́ ìránṣẹ́ mi Olúwa ẹ ṣàánú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa
àmín. Ẹ jẹ́ ká lọ sí àdúrà míì. A ó rí yẹn nínú àwọn ọba kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Second Kings chapter 6. Ẹni 2 Kings chapter 6 verse 27. Tàbárí ẹni tí ó lè yára ka bíbélì jù wá lọ ẹjọ́ ẹ má dúró ẹ kà á ẹ̀yẹn sì máa kà fúnra yín. Ẹni ṣẹ́rí níbí yìí ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ka bíbélì mo máa sọ fún ìkànnì pé bóyá nǹkan tí wọ́n bá sọ fún wa àgbàgbọ́ láì ṣe research fúnra wa ló fà á kó jẹ́ pé ẹni tó tẹ̀ ń ṣàlàyé ẹ̀ gan òun gangan kò fẹ́ ní gbogbo òye láti mọ nǹkan tí bíbélì ń sọ bẹ́ẹ̀ yẹn gan. Tá a bá wo bẹ̀ yẹn wọ́n sọ̀rọ̀ nípa ẹnìkan mo sọ fún wa má gbàgbé o mo lè pé ẹni àdúrà fún ẹ ṣùgbọ́n máa fi kún ẹni tí Ọlọ́run tí ìtẹ́ rẹ̀ ń bẹ níbi ìhà àríwá kí wọ́n náà tó lọ try lọ kà á kò ṣe research mọ̀ pé ẹ̀yin kan wà jẹ́ pé ẹ̀ ń lo oríṣiríṣi Bible concordance àti gbogbo ẹ̀. Mo ń sọ̀rọ̀ nípa verse 27 bẹ́ẹ̀ ni 2 Kings chapter 6 verse 27 òun sì wí pé bí Ọlọ́run kò bá gbà ọ́ níbo ni èmi ò gbé gbà ọ́ láti inú ilẹ̀ ìpakà ni tàbí láti inú ibi ìfúntí. Ohun tó ń sọ fún ẹni ó ní ọ̀rẹ́ tọ́lọ́run ò bá gbà ẹ́ ṣé èmi ò fẹ́ gbà ẹ́ ni. Ṣé wọn náà ti rí báyìí àpọ́nrọ́ tán pa fún ẹ wọn á ní tó o bá lè wá wò ó tó o bá lè san 200,000 wọn á ní tó o bá lè wọn á máa sọ bí ìwà jẹ́ pé àwọn ló lè ṣe kò sí ẹnikẹ́ni tó lè ran ẹnìkejì rẹ̀ lọ́wọ́ gbogbo wa nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. Ọkùnrin sọ fún òun sóòótọ́ ń tiẹ̀ ó ní ká ló rògbò lè gbà èmi àbí wàá sọ fún Ọlọ́run àdúrà tó máa gbà bẹ́ẹ̀ yẹn nìyẹn wàá sọ fún Ọlọ́run pé Olúwa tó o bá gbà mí ta ló fẹ́ gbà mí báyìí. Olúwa tó o bá kọ̀ tó o gbà mí lónìí ta ló rògbò lè gbà mí. Olúwa mo takú tì ọ́ ìwọ tí ìtẹ́ rẹ ń bẹ níbi ìhà àríwá Olúwa ẹja gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o tí o bá gbà mí ta ló lè gbà mí tí o bá ràn mí lọ́wọ́ ta ló lè ràn mí lọ́wọ́. Bàbá mo wá síwájú rẹ ní àṣálẹ́ yìí Olúwa ràn mí lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ mi lọ́wọ́ Olúwa ràn ayé mi lọ́wọ́ ràn ìdílé mi lọ́wọ́ Olúwa àwọn èèyàn mi tó gbàdúrà Olúwa ràn wọ́n lọ́wọ́ ràn ìlọ́wọ́ yín sí wọn gbogbo tí ìbá jẹ́ èyí tó jẹ́ ibi kókó àìní wọn gan tẹlomi àìsàn ni tẹlomi ìgbé ayé ìdúrósójú kan tẹlomi ìgbé ayé ìpadà sẹ́yìn tẹlomi ìdílé tó ti dàrú títẹlomi ọmọ ní wàhálà bóyá wá ọmọ tàbí ẹlòmíì tó ní ọmọ tọmọ ti di kò kí ìmọ̀ lọ́wọ́ lórúkọ Jésù ló ràn ìrànwọ́ sí wọn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín. Mo rí kíní kan nípa Dáfídì tí mo lè fẹ́ ká fi gbàdúrà ní 1 Chronicle chapter 12 verse 22 1 Chronicle chapter 12 verse 22 Ọlọ́run ṣe kíní kan fún Dáfídì and that is the beginning of his greatness. Ọjọ́ yẹn òun ni ìṣeré Dáfídì bẹ̀rẹ̀. Now kí ni a lè pe kíní ọ̀hún mo sọ láti inú 1 Chronicle chapter 12 verse 22 Bíbélì sọ pé nítorí ní àkókò náà ní ojoojúmọ́ ni wọ́n tọ̀ Dáfídì wá láti ràn án lọ́wọ́ títí ó fi di ogun ńlá gẹ́gẹ́ bí ogun Ọlọ́run. Praise the Lord. Olúwa o èèyàn nìyẹn o ẹni tọ́lọ́run dá bí èmi àti ìwọ ni o wọ́n ní ojoojúmọ́ ni wọ́n tọ̀ Dáfídì wá àwọn tó fẹ́ ràn án lọ́wọ́ ta ló darí wọn Ọlọ́run ni tí ìrànlọ́wọ́ Ọlọ́run bá bẹ̀rẹ̀ kò ní fi ṣe bóyá Haúsá ni bóyá Amẹ́ríkà ni bóyá German ni kò ní fi ṣe kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ ìrànlọ́wọ́ tó bá gbé ìrànlọ́wọ́ rẹ̀ dé báyìí ẹnikẹ́ni tó bá ti dáwọ́ lé báyìí bí ò parí ìrànlọ́wọ́ yẹn kò ní dáwọ́ dúró. Àti rí ẹ tó ṣàìsàn rí tọ́lọ́run dẹ́ni ká gbàdúrà ìrànlọ́wọ́ fún wa ò pé àdúrà wọlé ẹ ká máa gbàdúrà ìrànlọ́wọ́ fún ẹ tó ṣàìsàn Ọlọ́run ní ká tẹra mọ́ àdẹ̀ṣà tẹra mọ́ bẹ́ẹ̀ ni dókítà kan bá ó wá sí hospital yẹn wá bá aláìsàn mi pátápátá òun ló sponsor ẹ̀ wá ó dẹ̀ ya ọ̀dọ́ ẹ̀ ó dẹ̀ sọ fún pé kó má wọ́rì specialist lòun ní àìsàn tó ń ṣe ní àìsàn táwọn dókítà tó ní kò yé wọn mọ́ tán ní kán máa gbé lọ àbúrò kan ní owó kán gbé travel ó ní specialist lòun lórí eléyìí ó dẹ̀ ní kán discharge ẹ̀ fóun dókítà yẹn gbé lọ sí hospital tiẹ̀ ó dẹ̀ tọ́jú ẹ̀ kò dẹ̀ gbà kọ́bọ̀. Ó tún bẹ̀ẹ́ pé kó má bínú wọn pé because òun ní research kan tó ń ṣe lọ́wọ́ experiment system tí òun fi ṣe operation yìí òun ṣe fẹ́ ṣe sínú kinní yẹn ni ó tán
láìsan kọ́bọ̀. Ẹ̀rí wọ́n ní Ọlọ́run gbé àwọn olùrànlọ́wọ́ dìde fún títí tí Dáfídì ò dúró, he did not stop getting better títí tó fi di a great army of God. Bàbá gbàdúrà sí Ọlọ́run, wá pe orúkọ Jésù, wá lè sọ fún Ọlọ́run pé Olúwa raise an army of helpers for me. Olúwa ẹ gbé àwọn ogun ńlá olùrànlọ́wọ́, ẹ yọ àwọn olùrànlọ́wọ́, àwọn ogun ńlá kì í ṣe ẹnìkan kì í ṣe ẹni méjì, àwọn olùrànlọ́wọ́ ogun ńlá títí wọn fi sọ mí di ńlá. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé á gbàdúrà gbogbo àwọn èèyàn wọ̀nyí tí wọ́n nípa àtìpé sínú àdúrà yìí. Olúwa ẹ raise àwọn àmì fún àwọn àmì tó jẹ́ pé wọ́n á gba ọ̀rọ̀ wọn kan rí ní orúkọ Jésù. Olúwa ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. Olúwa ẹ ṣàánú wọn, Olúwa ẹ ṣàánú àwọn èèyàn wọ̀nyí ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú ẹ̀yin tí ìtẹ́ ẹ̀yin ń bẹ ní ìhà àríwá ní orúkọ Jésù Kristi. Ẹ fi ọwọ́ agbára hàn, ẹ fi ọwọ́ agbára hàn, ẹ fi ọwọ́ agbára hàn, ẹ fi ọwọ́ agbára hàn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín. A sì ní ìṣẹ́jú díẹ̀ kékeré, mo dẹ̀ fẹ́ ká lo ìṣẹ́jú yẹn dáadáa. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká lọ sí ìwé Isaiah 41:10, ìwé Isaiah chapter 41 verse 10. Ẹ̀rí kí á lè tè round up lórí ètò yìí. Chapter 41 verse 10, Isaiah 41 verse 10. Bíbélì sọ pé ìwọ má bẹ̀rù nítorí mo wà pẹ̀lú rẹ, má fòyà nítorí èmi ni Ọlọ́run rẹ. Èmi ò fún ọ ní okun nítòótọ́, èmi ò ràn ọ́ lọ́wọ́ nítòótọ́, èmi ò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Ẹ̀rí ìlérí tó ní agbára. Ṣé rí pé Ọlọ́run ni olùrànlọ́wọ́ báyìí? Ṣé rí pé Ọlọ́run tó dá ayé àti ọ̀run òun ló lè ràn yàn lọ́wọ́ báyìí? Ẹ̀rí á sọ fún Ọlọ́run pé Olúwa gbé mi ró má jẹ́ n ṣubú. Olúwa gbé mi ró má jẹ́ n ṣubú. Má jẹ́ kí ìran ènìyàn rẹ̀ ní ẹlẹ́yà mi kó tó ṣàánú mi. Ẹ̀rí á sọ fún Ọlọ́run pé Olúwa ẹ gbé mi ró, ẹ má jẹ́ n ṣubú, ẹ má jẹ́ kí ìran ènìyàn fi mí ṣẹlẹ́yà, ẹ ṣàánú mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, fún àwọn ènìyàn wọ̀nyí Olúwa ẹ gbé wọn ró ní orúkọ Jésù. Olúwa ẹ gbé wọn ró. Gbogbo àwọn tí iṣẹ́ wọn dagun Olúwa ẹ gbé wọn ró. Gbogbo àwọn tí ìdílé wọn dagun Olúwa ẹ gbé wọn ró. Gbogbo àwọn tí ayé ọmọ wọn dagun lórúkọ Jésù Olúwa ẹ gbé wọn ró. Gbogbo àwọn tí àìsàn tó ti gbé ṣubú lulẹ̀ ní orúkọ Jésù Olúwa ẹ gbé wọn ró. Ní orúkọ Jésù gbogbo àwọn tí àmì agbára òkùnkùn bẹ nínú ayé wọn Olúwa ẹ gbé wọn ró. 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 Gbogbo àwọn tí ò ríṣẹ́ Olúwa ẹ gbé wọn ró. Bàbá Olúwa ẹ gbé wọn ró. 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 Gbogbo àwọn tí gbèsè tó ti dá dùbúlẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbé wọn ró. Bàbá Ọlọ́run ayérayé ayé ò gbọdọ̀ fún wọn ṣẹlẹ́yà nítorí pé lọ́tún wọ́n ti di fira wọn jìn fún orúkọ yín. Bàbá Olúwa ẹ ṣàánú. Bàbá Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká sáré gba àdúrà òmìnira. Yorùbá ṣe ń gbà á. Kí ni àdúrà òmìnira? Àdúrà òmìnira ni pé ó lè ní kókó kan tá a jù síta ṣùgbọ́n bó bá ṣe apply sí láìbù wa ẹ jẹ́ ká gbà á. Ẹ̀rí ẹ jẹ́ ká sáré wo ìwé Àìsáyà yẹn orí ìkọkànlélógójì yẹn chapter 41 yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ 13 verse 13. Mo rí kinní kan níbẹ̀ tí mo fẹ́ jẹ́ kí a sáré fi gbàdúrà. Bíbélì sọ pé ó ní nítorí èmi ni Olúwa Ọlọ́run, nítorí èmi Olúwa Ọlọ́run rẹ yóò di ọwọ́ ọ̀tún rẹ mú. Èmi ò wí fún ọ pé má bẹ̀rù, èmi ò ràn ọ́ lọ́wọ́. Ẹ̀tún ìlérí tó lágbára mẹ́rin Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Let's hold on to the word of God. Káwọn ará Ọlọ́run létí ọ̀rọ̀ tó nǹkan fúnra ẹ̀ sọ. Abẹ́rì Ọlọ́run sọ pé ó ní ká má bẹ̀rù, ó ní òun á ràn wọ́n lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́ kí ìbẹ̀rù mi tó pa mí. Ṣé tó máa sọ nípa ìbẹ̀rù, ìwọ àtẹ̀mí náà mọ̀ pé ojoojúmọ́ ó ní àwọn èèyàn máa ń gbé ìgbé ayé ìbẹ̀rù. Kí ló fà á? Àwọn ìbẹ̀rù pé kò sówó. Ẹ̀rí tí ò bá sí owó lọ́wọ́ ènìyàn, pàápàá ọmọbìnrin gan tó èèyàn gbọ́dọ̀ jọ ọmọkùnrin ni kó tó mọ̀. Ìbẹ̀rù ohun tí the unknown, the fear of the unknown, kò mọ̀ tó máa ṣẹlẹ̀ lọ́la. Ìbẹ̀rù ẹlòmíì ṣé àìsàn kan ló máa pa mí báyìí? Àìsàn yẹn ti ń bà lẹ́rù. Tẹ́lómi bá lọ ṣe tẹ́sì báyìí tó bá ní kó wá gbọ́ result tàbí wọ́n máa sẹ́ndì èsì sí, ẹ̀rù á bà á. Ìbẹ̀rù ìpayà mú. Abẹ́rẹ́ bẹ́yẹn ẹlòmíì tó jẹ́ gbèsè wọn gbọ́dọ̀ kan lẹ́rù kókókó níbẹ̀ tàbí kí fóònù ẹ̀ ring, ẹ̀rù á bà á. Olúwa kí ìbẹ̀rù tó pa mí. The one that applies to you ó ní kó lò nítorí Ọlọ́run. Wàá sọ fún Ọlọ́run
wọ́n náà mọ nǹkan tó yẹ fears ẹ̀, you know your fears. Bẹ́ẹ̀ kó ti Ọlọ́run lọ báyìí fún ìṣẹ́jú kan, ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá, gbogbo ìbẹ̀rù, gbogbo ìfòyà ọkàn, gbogbo ìbẹ̀rù ọkàn ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ ṣàánú àwọn èèyàn wọ̀nyí. Gbogbo nǹkan tó ń bà wọ́n lẹ́rù, gbogbo nǹkan tí ò fi ọkàn wọn balẹ̀, ṣé iṣẹ́ ni, ṣé ẹ̀sìn owó ni, ṣé àìsàn ni, ṣé gbèsè ni, ohunkóhun tí ì bá jẹ́, ṣé ogun ni, lórúkọ Jésù gbàlà. Bàbá, Olúwa ẹ ṣàánú wọn, ẹ rán ìrànwọ́ sí wọn, kí ìbẹ̀rù tó pa wọ́n. Olúwa ẹ rán ìrànwọ́ sí wọn. Olúwa ẹ gbé ìrànwọ́ dìde, ẹ gbé ìrànwọ́ dìde láti orí ìtẹ́ yín wá. Olúwa ẹ gbé ìrànwọ́ dìde. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run wa, dúpẹ́ lọ́wọ́ yín, a yìn lógo fún oore ọ̀fẹ́ tuntun. A dúpẹ́ lọ́wọ́ yín fún ọwọ́ agbára tuntun èyí tí a tún ní lónìí. Bàbá, a bẹ̀ fún ìrànlọ́wọ́. Ẹ̀yin tí ìtẹ́ yín bẹ ní ìhà àríwá, ní orúkọ Jésù, Olúwa ẹ rán ìrànwọ́ sí àwọn èèyàn wọ̀nyí. Níbi gangan tó jẹ́ ibi tí àìní wá wà, níbikíbi tí o wà káàkiri àgbáyé, ibo ni àìní ẹ wà gan, mo rán ọ̀rọ̀ jáde síbẹ̀ báyìí. Mo sì bẹ̀ Ọlọ́run alààyè, ẹni tí ìrànlọ́wọ́ ń bẹ ní ọwọ́ rẹ̀, ẹni tí a pè ní olùrànlọ́wọ́ gan, ẹni tó dá ọ̀run wáyé, ní orúkọ Jésù yóò rán ìrànlọ́wọ́ sí ọ lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn àṣetì, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù Kristi. Ọlọ́run á mú iṣẹ́ àṣetì, á mú wá sí ìparí lórúkọ Jésù Kristi. Gbogbo èyí tí ẹ̀ ń ṣe àìsàn, ní orúkọ Jésù, ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ yín bí ẹ ṣe wà yìí. Oníṣègùn ńlá débẹ̀ lórúkọ Jésù, ó wò yín sàn lórúkọ Jésù Kristi. Gbogbo èyí tí ìdílé yín ti dágún, ní orúkọ Jésù Kristi, Ọlọ́run fọwọ́ tọ́ ìdílé yín lọ́nà ìyanu lórúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìwé ló jẹ́ ìṣòro yín, ní orúkọ Jésù Kristi, bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹbẹ láàyè, ẹ̀tọ́ yín ní orílẹ̀-èdè tẹ́wà, Ọlọ́run gbà fún yín báyìí lórúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá ìgbéga lẹ́nu iṣẹ́, tó pé ibi tẹ́wà ti sú yín, ipò tẹ́wà ti sú yín, ẹ fẹ́ bọ́ sí ipò tó ga, ní orúkọ Jésù, Ọlọ́run á mú yín débẹ̀ lórúkọ Jésù Kristi. Ní ọ̀nà tó bá jẹ́ àìní wa, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá ọmọ, ní orúkọ Jésù Kristi, Bíbélì sọ pé kò ní sí àgàn tàbí ìṣẹ́nú lórí ilẹ̀ wa. Mo gbàdúrà fún pé ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ tiyín náà, ní orúkọ Jésù Kristi, ẹ gba ìrànlọ́wọ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá ọkọ tàbí aya, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹbẹ láàyè, Ọlọ́run yóò gbé ìrànlọ́wọ́ dìde, yóò sì gbé yín pàdé ètò jẹ́ tiyín gan lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹbẹ láàyè, Ọlọ́run tó jẹ́ ìrànlọ́wọ́ fúnra ẹ̀ gbé sọ pé lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, lọ́wọ́lọ́wọ́ báyìí ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ yín lórúkọ Jésù. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó máa bá wa lọ, kárí àánú gbà, kárí ìyanu Ọlọ́run, ojú rere kó mọ́lẹ̀ sí wa lára. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Amen.